olólùfẹ́ Olúayé ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ tó mọ́ wa lẹ́ni kò ní dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ lórí Alhaji Sulaiman Alao Malaika àti ọ̀gbẹ́ni kan tó ń bá wọn ṣiṣẹ́ Arara Mushin ẹ̀yin àgbàlagbà sọ pé kì í ṣe gbogbo ajá tó bá ti gbóná la máa ń wẹ̀yìn wò ṣùgbọ́n àwọn ajá kan wà tó bá ti ká wọn lẹ́yìn wọ́n máa yìí máa gbóná ni ṣùgbọ́n àgàtà bá yẹ pé ajá tó bá ti wá ní ajá tó bá lókun dì í ìyẹn ṣe é fà ọ̀gbẹ́ni tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí orúkọ ẹ̀ ń jẹ́ Ìmẹ̀kú Màlá ọmọ Mushin Ìmẹ̀kú Màlá ọmọ Mushin ẹ máa gbé gbogbo Màláíkà ló gbé sórí kárí kìí ṣe pé gbogbo Màláíkà sórí ni tí mo dẹ̀ mọ̀ pé ó ń bá Alhaji Sulaiman Alao Malaika ṣiṣẹ́ ni mi ì ní dáhùn mi ò ní ṣe fídíò tí mò ń ṣe yìí ọ̀gbẹ́ni ẹlẹ́rìí píṣọ ẹ̀ pẹ̀lú Alao Malaika tọjọ́ ṣiṣẹ́ òun ni mídíà òun ló máa ń cover Alhaji Sulaiman Alao Malaika tó bá ti lọ ṣe show òun ló máa ṣe video coverage fún wọn ló máa bá wọn post ẹ̀ online so tó mìíràn pé òun ló ń ṣojú wọn òun ló assign as media aid wọn òun ló ń lo Ìmẹ̀kú ọmọ Mushin ọmọ Màlá lórí Facebook ó ń lo KS1 Malaika TV lórí TikTok kẹlẹ́ mọ̀ pé mo nǹkan tí mò ń sọ ó ń lo KS1 Malaika TV lórí TikTok bọ̀ kí n tó máa bọ́rọ̀ mi bọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí abiyamọ yìí ẹ jẹ́ ká gbọ́ àdúrà tó ṣe fáwọn ọmọ tó bí nínú ẹ̀ àdúrà tàbí àmọ̀ ìṣe fáwọn tó bí nínú ẹ̀ tó fẹ́ kó gbà lórí àwọn ọmọ tó dẹ̀ máa gbà lórí àwọn ọmọ ẹ̀ ó máa gbà lórí àwọn ọmọ ẹ̀ arábìnrin tẹ̀ ń wò yìí ẹ rí bó ṣe rí ó dé àbí òkú tó ti ẹ̀ ń bá fún ìjọdún mẹ́ta bó ṣe jọ lójú tọ̀dọ̀ mi nìyẹn mi mọ̀ tó jọ lójú yín ó jọ bí ẹ bọ́ra ṣùgbọ́n àdúrà tó ṣe lórí àwọn ọmọ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ kó dẹ̀ máa gbà lórí àwọn ọmọ tó bí ẹ jẹ́ ká gbọ́n tó wí ná. Stardom TV Olúayé àwọn àlùmọ́ńjìrì olóhùn ṣe promotion ó ṣe promotion òun ṣẹlẹ́yà òun ṣẹ̀sìn interview tí Malaika ti ṣe látọdún tó ti pẹ́ ó wá gbé bọ́ta ó tún wá ń call attention àwọn èèyàn pé kán farabalẹ̀ kán mú one or two things níbẹ̀ mo wá lọ comment section mo rí bó ṣe ń bú aláyélúwà inú ẹ̀ wá ń dùn ọjà erùpẹ̀ ló ń tà Olúayé Stardom TV Olúayé àwọn àlùmọ́ńjìrì ọjà erùpẹ̀ ló ń tà ó dẹ̀ máa gbowó òkúta gbogbo ẹ̀yin olólùfẹ́ Malaika ẹ lọ máa unfollow máa yẹn ẹ̀yin tẹ́ follow ẹ máa unfollow ẹ ṣe rí máa kò like Malaika rárá nǹkan tí ò dá ló máa ń gbé nípa Malaika ó dẹ̀ léyàn tiẹ̀ àmọ́ pé ó léyàn tiẹ̀ ṣó wá rí ìwà àgbàrá ni ẹ o ilé ni Malaika onílé làwà àgbàrá òjò tiẹ̀ ò lóhùn onílé wò onílé tiwa làwọn ò ní gbà fún ẹ Ìmẹ̀kú ọmọ Mushin ó ń bá ẹ fà ó wá ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí onítọ́ bá ní gbogbo ẹranko ló máa kànyàn pa ní kò ṣe bí tìgbín tiẹ̀ jọta ni wọ́ gangan ìwọ tó dàbí àwọn málà tó ń kó ata nínú Kánò tóòrùn ti pa wọ́n tó dúdú tó dàbí àwọn àlùmọ́ńjìrì ìwọ tó máa ń sọ̀rọ̀ tó máa ń fọ́ntọ́ lẹ́nu ìwọ téyìn ẹ mẹ́sẹ̀rì tó níbẹ̀ lẹ́nu ìwọ tẹ́nu ẹrùn ìwọ tó ń gbà Stardom TV ó ń ṣe èèyàn promotion tó ń ṣe ìjọkíjọ tó bá ti ń post ìbàjẹ́ ń pa Malaika Ọlọ́run ò ní jẹ́ kó ré tẹ̀ ẹ́ lọ́wọ́ ó dijọ́ tó o bá tó stop láti máa post ìbàjẹ́ Malaika kó o tó rí àlùbáríkà nu iṣẹ́ tó ń ṣe sẹ́ẹ̀ ṣó mọ̀ pé ọmọ fídíò cut dáadáa fídíò tí mo ṣe the last time ṣó mọ̀ pé cut ẹ̀ ó yọ àwọn kan kúrò ó wá sọ̀rọ̀ lórí àwọn kan tó bá ti bí ẹ̀dá tún ṣe bẹ́ẹ̀ tó ṣó ló láìkì wàhálà ni màá jẹ́ kó yé ẹ pé wàhálà gan ru àwa gan lọ́rùn mi ò fọ́ fún ẹ rárá Olúayé àwọn àlùmọ́ńjìrì gbogbo àwọn èèyàn tó ń ṣe promotion náà ní àlùbáríkà ń di iṣẹ́ wọn ìbàjẹ́ tó ń ṣe ò jẹ́ kó lọ síwájú ojú kan ló wà bí odò tó dára gún ó dẹ̀ máa ń sọ pé jẹ́ tó bá lọ patí tán bá pe Malaika ó máa lọ bá tán bá bí ẹ̀dá Olúayé tán bá ti bí ẹ̀dá tó bá ti lọ patí tán bá ti pe Malaika lọ sórí stage kó ló fẹ́ lọ kí Malaika wàá mọ̀ pé ó máa ṣe ẹ̀sìn gbogbo ẹ̀yin olólùfẹ́. ẹ káàbọ̀ padà ṣẹ́gbọ́n tárábìnrin yìí wí lágbára Ọlọ́run gbogbo àdúrà tẹ́ ṣe yìí Àbẹ̀bí gbogbo àdúrà tó ṣe yìí á ṣe mọ́ ẹ lára ṣe máa mọ́ ẹ lára o á ṣe mọ́ ọkọ ẹ lára ìyẹn tó bá tiẹ̀ wà nílé ọkọ torí obìnrin tó bá wà nílé ọkọ kò ní ṣe bó ṣe ń ṣe kò ní sọ ọ̀rọ̀ tó sọ yìí abiyamọ kò ní sọ ọ̀rọ̀ tó sọ yìí torí mi ò ṣe pé fẹ́ anybody bó dẹ̀ wí yẹn náà bẹ́ẹ̀ ló ṣe máa ṣe mọ́ ẹ lára ló ṣe máa ṣe mọ́ ọkọ ẹ lára láti ṣe máa mọ́ tó bá bí láti inú ìdí ẹ bó ṣe máa ṣe mọ́ wọn lára nìyẹn o torí òjò lówó náà máa ń mú gi òjò lówó tó máa ń múlẹ̀ ọṣẹ ló ní kó ṣe mọ́ ẹ lára kó ṣe mọ́ ìwà àtàwọn ọmọ ẹ lára kọ̀ǹkọ̀ ló ní kó kàn ìwà àtàwọn ọmọ ẹ lára bó ṣe fẹ́ kó rí fún mi yẹn kó rí bẹ́ẹ̀ fún ẹ kó rí bẹ́ẹ̀ fọ́kọ ẹ kó rí bẹ́ẹ̀ fáwọn ọmọ tó bá ti bí torí mi ò gbèrè bàjẹ́ sẹ́nìkan iṣẹ́ ta fi oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ ta fi Alhaji Sulaiman Alao Malaika ọ̀tọ̀ ni
iṣẹ́ tá a fi rán èmi ọ̀tọ̀ ni mi kì í ṣe ọ̀rẹ́ olórin kankan mi dẹ̀ kì í ṣe ọ̀tá olórin kankan bí mo ṣe ń tọ̀ ọ̀nà tèmi rèé ẹni tó bá ti bínú kó forí sọ́gi àbí kó ọ̀rẹ́ transformer mi ò wá rí ẹ bá wí tí ó bá ń ṣe ajá màláìka iṣẹ́ tí wọ́n gbà fún ọ̀tọ̀ iṣẹ́ tó ń ṣe ọ̀tọ̀ iṣẹ́ tó yẹ kí arara amúṣin iṣẹ́ tó yẹ kó máa ṣe lẹ́yìn màláìka ó ní AZ màláìka ń ṣe iṣẹ́ AZ màláìka mánéjà ni wọ́n kọ́ mánéjì eléré wọ́n tún wá mú iṣẹ́ mídíà mọ́ iṣẹ́ wọn gbà tó mọ̀ pé arara amúṣin ò lálùbáríkà iṣẹ́ tó yẹ kó o ṣe kó máa gbé màláìka lárugẹ ọ̀tẹ̀ ló ń ṣe torí gbogbo gbà tí bá ti ṣe analysis kan tó bá yẹ kó bá màláìka wí tí ó bá tẹ́ wọn lọ́rùn ó bá màláìka wí kó bá màláìka wí bọ̀gbẹ́ni arara amúṣin kíá á ti pe arábìnrin tẹ gbóhùn ẹ̀tọ́ yẹn a ní kó bẹ̀rẹ̀ sí ní jáde kó bẹ̀rẹ̀ sí ní dìfẹ́mù mi kó bẹ̀rẹ̀ sí ní àtáàkì mi wọ́n ti ṣe láìmọye ìgbà mi ò kì í dáhùn mo mọ̀ fẹ́ dáhùn eléyìí ni torí mo gbé ó ti ń pọ̀ jù mo dẹ̀ láti pe Alhaji Sulaiman Alao Malaika ṣàkíyèsí gbogbo ẹni tẹ bá ní contact Alao Malaika tẹ nífẹ̀ẹ́ Alao Malaika dáadáa ẹ bá mi táàgì wọn torí ẹ lè ṣe láì rí sọ́pọ́tì bloggers ibi tẹ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ lénìí kì í ṣẹ̀yìn nìkan gbogbo onífújì pàápàá tó wà limelight lénìí ibi tí gbogbo yín dé lénìí àwọn bloggers pẹ̀lú àwọn tó support yín torí tàbá máa post iṣẹ́ yín ó ṣe kẹ́ má débi tẹ́ ẹ dé torí ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́jọ́ ń kọ́ tẹ́jọ́ wà ní category kan náà tí wọn kì í lo media tí wọn sì ní position tẹ́yìn wà lénìí tó kún wọn lo media wọn lo àwọn bloggers wọn kì í share iṣẹ́ wọn. Alhaji Sulaiman Alao Malaika ẹ jọ̀ọ́ tẹ́ bá ti mọ̀ pé arara amúṣin tẹ́ gbéṣẹ́ fún yín tí ò bá ti mọ iṣẹ́ ìníṣẹ́ ẹ wẹ́lú mi kẹ́ fi support ẹ because tó wáyé pé in a more civilized world ni irú èèyàn báyìí wọ́n máa ti fire ibi iṣẹ́ tipẹ́tipẹ́. mo ti rí àwọn media personnel tí wọ́n represent several Fuji musicians tí wọ́n represent wọn lórí media mo ti rí ti Pasuma mo ti rí ti Wasiu Ayinde mo ti rí ti Obesere mo ti rí ti Taye Currency kò sí criticism tó lè face lórí social media wọn ò ní jáde láíláí kó wọ́n attack blogger tó sọ̀rọ̀ nípa wọn yẹn wọn ò ní jáde láíláí kó ń kọ rubbish sórí page wọn page tí wọ́n ń lò fún eléré wọn yẹn kó ń kọ rubbish sórí ẹ̀ against ti blogger tó sọ̀rọ̀ tó taba eléré wọn yẹn tó wọ́n mọ̀ pé iṣẹ́ tí blogger yẹn ń ṣe mi ò tí ì rí media representative Atawẹ́wẹ́ Sulaiman kí wọ́n jáde pẹ̀lú bóyá fèsì criticism tó lórí social media wọn ò jáde rí kó wọ́n attack àwọn tó attack wọn àwọn fans wọn lè jáde kó wọ́n attack ọ sọ̀rọ̀ ká ní fans ni bọ̀bọ́ yìí ni mi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ tó ń ṣaṣojú fún eléré tó wá ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ tó ń blackmail tó ń defame nínú ibi oore wà nù ẹ̀ nínú oore ibi wà nù ẹ̀ mi ò bá share interview tí mo post mi bá share but mi ò need ẹ̀ torí fẹ̀kọ̀tẹ́lẹ̀ mi ò share sórí TikTok mi share Facebook nìkan mo share interview yẹn sí mi ì sì kọ́ nǹkan tó tàbùkù bá Alao Malaika lórí interview yẹn mo ní àyìn ayé wa wo bí Alao Malaika bó ṣe kéré mi báyìí ẹ wá gbóyìnbó ẹnu Alao Malaika bó ṣe ń sọ̀rọ̀ bí èèyàn tó kàwé bó ṣe ń sọ̀rọ̀ bí ẹni tó gbáfẹ́ nǹkan tí mo kọ́ nìyẹn ní comment section gan mo ti mọ̀ pé Alao Malaika ní 1985 làwọn bẹ̀rẹ̀ eré àwọn bí Malaika yìí sọ ní interview yẹn pé 1985 làwọn bẹ̀rẹ̀ eré àwọn wọ́n ṣe interview yẹn ní year 2004 gbà tó ṣe Interlink Malaika dẹ̀ ń sọ ń sìn pé 1983 làwọn bẹ̀rẹ̀ eré ìyẹn ò ṣe problem tọ̀dọ̀ mi ò drop any comment sórí ẹ̀ mi ò sọ nǹkan lórí ẹ̀ torí inú mi ò tiẹ̀ lórí show yẹn torí nǹkan tí mo post ẹ̀ fọ́tò pé káwọn èèyàn ti wò bóyá ìwà vibrant tó Malaika ṣe wà àzìn bóyá young bóyá fine gbà yẹn tó look more handsome ní káwọn èèyàn wá wò tẹ́yẹ̀ bá lọ wo page mi láì pé mi ò drop any reply any comment lórí ẹ̀ lórí Facebook page mi ìyẹn ní mẹ̀kú Mushin arara Mushin ló lọ gbé ajá ẹ̀ jáde ajá tó máa fi àtàkì nìyẹn lóní kó bẹ̀rẹ̀ sí ni máa gbó ajá òdẹ̀ ní gbó kéyìn ẹ̀ ká ṣùgbọ́n yìí tí á ká o torí tó tọrọ fáwọn ọmọ ẹ yẹn yóò rí bẹ́ẹ̀ fún wọn omi ilé mi bí mo ṣe máa ń sọ èèyàn kì í bómi ṣọ̀tà tó bá kí n fomi wẹ̀ tó bá ń gbèrò sí mi níbi tó bá fomi wẹ̀ á gbòdì lára ẹ tó bá ń gbèrò sí mi olúwayé níbi tó bá mu mi á gbòdì lára ẹ Alhaji Alao Malaika tẹ́ bá ti mọ̀ pé àwọn tó ń fa ń ṣe wọn fẹ́ kẹ́ face any criticism lórí social media abẹ́ta ẹni kan pa social media platforms yín rẹ́ gbogbo eléré onífújì ó jẹ́ hip hop ni wọ́n open fún criticism ó máa help wọn lọ́gbọ́ gbà tó eléré mi tó bá ti fẹ́ lọlẹ̀ tẹ́ bá criticize ẹ̀gbà yẹn ló máa pick mo ṣe sọ pé ibi wà nínú ire wà nínú ibi kí ló wá dé iṣẹ́ tó yẹ kó o máa ṣe AZ Malaika ló ń ṣe AZ Malaika lálùbáríkà gan ju ẹ lọ ju Arara Mushin lọ wọ́n ti travel all over the world